Ìwé Jẹ́nẹ́sísì orí 17. Nígbà tí Abraham sì di ẹni 100 ọdún, Olúwa farahàn Abraham, ó sì wí fún un pé, èmi ni Ọlọ́run Olódùmarè, máa rìn níwájú mi kí ìwọ kí ó sì pé. Èmi ó bá ọ dá májẹ̀mú mi, èmi ó sì sọ ọ́ di púpọ̀ gidigidi. Abraham sì dojúbolẹ̀, Ọlọ́run sì bá a sọ̀rọ̀ pé, bí ó ṣe ti èmi ni, kíyèsí, májẹ̀mú mi wà pẹ̀lú rẹ, ìwọ ó sì ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀. Bẹ́ẹ̀ ni a kì yóò sì pe orúkọ rẹ ní Abraham mọ́, bí kò ṣe Abrahamu ni orúkọ rẹ yóò jẹ́, nítorí mo ti sọ ọ́ di bàbá orílẹ̀-èdè púpọ̀. Èmi ó sì mú ọ bí sí púpọ̀ púpọ̀, ọ̀pọ̀ orílẹ̀-èdè ni èmi ó sì mú ti ọ̀dọ̀ rẹ wá. Àwọn ọba ni yóò sì ti inú rẹ jáde wá. Èmi ó sì gbé májẹ̀mú mi kalẹ̀ láàrin tèmi tìrẹ àti láàrin irú ọmọ rẹ lẹ́yìn rẹ ní ìran wọn, ní májẹ̀mú ayérayé láti máa ṣe Ọlọ́run rẹ àti ti irú ọmọ rẹ lẹ́yìn rẹ. Èmi ó sì fi ilẹ̀ náà tí ìwọ ṣe àlejò níbẹ̀ fún ọ àti fún irú ọmọ rẹ lẹ́yìn rẹ, gbogbo ilẹ̀ Kénáánì ní ìní títí láéláé. Èmi ó sì máa ṣe Ọlọ́run wọn. Ọlọ́run sì wí fún Ábúráhámù pé, nítorí náà kí ìwọ kí ó pa májẹ̀mú mi mọ́, ìwọ àti irú ọmọ rẹ lẹ́yìn rẹ ní ìran wọn. Èyí ni májẹ̀mú mi tí ẹ̀yin yóò máa pamọ́ láàrin tèmi tiyín àti láàrin irú ọmọ rẹ lẹ́yìn rẹ. Gbogbo ọmọkùnrin inú yín ni a ó kọ ní ilà. Ẹ̀yin ó sì kọ ara yín ní ilà. Òun ni yóò sì ṣe àmì májẹ̀mú láàrin tèmi tiyín. Ẹni tí ó bá di ọmọkùnrin ìjọ́ 7 nínú yín ni a ó kọ ní ilà. Gbogbo ọmọkùnrin ní ìran yín àti ẹni tí a bí ní ilé tàbí tí a fi owó rà lọ́wọ́ àlejò tí kìí ṣe irú ọmọ rẹ. Ẹni tí a bí ní ilé rẹ àti ẹni tí a fi owó rẹ rà, a kò lè ṣe aláìkọ́ ní ilà. Bẹ́ẹ̀ ni májẹ̀mú mi yóò sì wà ní ara yín ní májẹ̀mú ayérayé. Àti ọmọkùnrin aláìkọlà tí a kò kọ ní ilà ara rẹ̀, ọkàn náà ni a ó ké kúrò nínú àwọn ènìyàn rẹ. Ó dá májẹ̀mú mi. Ọlọ́run sì wí fún Ábúráhámù pé, bí ó ṣe ti Sáráì aya rẹ ni, ìwọ kì yóò pe orúkọ rẹ̀ ní Sáráì mọ́, bí kò ṣe Sárà ni orúkọ rẹ̀ yóò máa jẹ́. Èmi ó bù sí fún un, èmi ó sì bù wọ́n ní ọmọkùnrin kan pẹ̀lú láti ọ̀dọ̀ rẹ̀ wá. Bẹ́ẹ̀ ni èmi ó bù sí fún un, òun ó sì ṣe ìyá ọ̀pọ̀ orílẹ̀-èdè. Àwọn ọba ènìyàn ni yóò ti ọ̀dọ̀ rẹ̀ wá. Nígbà náà ni Ábúráhámù dojúbolẹ̀, ó sì rẹ́rìn-ín, ó sì wí ní ọkàn rẹ̀ pé, a bímọ fún ẹni 100 ọdún. Séráì tí í ṣe ẹni 90 ọdún yóò ha bímọ bí? Ábúráhámù sì wí fún Ọlọ́run pé, kí Íṣímẹ́lì kí ó wà láàyè níwájú rẹ. Ọlọ́run sì wí pé, Séráì aya rẹ yóò bí ọmọkùnrin kan fún ọ. Ní tòótọ́ ìwọ ó sì sọ orúkọ rẹ̀ ní Ísákì. Èmi ó fi ìdí májẹ̀mú mi múlẹ̀ pẹ̀lú rẹ̀ ní májẹ̀mú ayérayé àti pẹ̀lú irú ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀. Èmi sì ti gbọ́ àdúrà rẹ fún Íṣímẹ́lì. Kíyèsí, èmi ó bù sí fún un, èmi ó sì mú bí sí, èmi ó sì sọ di púpọ̀ gidigidi. Ìjòyè 12 ni òun ó bí, èmi ó sì sọ di orílẹ̀-èdè ńlá. Ṣùgbọ́n májẹ̀mú mi ni èmi ó bá Ísákì dá, ẹni tí Sérà yóò bí fún ọ ní àkókò ìwòye àmọ́dún. Ó sì fi sílẹ̀ lọ ní ọ̀rọ̀ bá sọ. Ọlọ́run sì lọ sókè kúrò lọ́dọ̀ Ábúráhámù. Ábúráhámù sì mú Íṣímẹ́lì ọmọ rẹ̀ ọkùnrin àti gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ ọkùnrin tí a bí ní ilé rẹ̀ àti gbogbo àwọn tí a fi owó rẹ̀ rà, gbogbo ẹni tí í ṣe ọkùnrin nínú àwọn ènìyàn ilé Ábúráhámù. Ó sì kọ wọ́n ní ilà ara ní ọjọ́ náà gan-an bí Ọlọ́run ti sọ fún un.
Ábúráhámù sì jẹ́ ẹni 99 ọdún nígbà tí a kọ́ ní ilà ara rẹ̀, àti Ishmaeli ọmọ rẹ̀ ọkùnrin jẹ́ ẹni ọdún 13 nígbà tí a kọ́ ní ilà ara rẹ̀. Ní ọjọ́ náà gan ni a kọ́ Ábúráhámù ní ilà, àti Ishmaeli ọmọ rẹ̀ ọkùnrin àti gbogbo àwọn ọkùnrin ilé rẹ̀ tí a bí nínú ilé rẹ̀ àti tí a sì fi owó rẹ̀ rà lọ́wọ́ àlejò ni a kọ́ ní ilà pẹ̀lú rẹ̀.